Ohun Awon Kerubu. Ènìyàn ìbá máa yin Olúwa fún oore rẹ̀ àti fún iṣẹ́ ìyanu rẹ̀ lórí àwọn ẹ̀dá. Tó tó ọlá rẹ̀ ọba orílẹ̀-èdè, ipá tó borí ipá, agbára tó ju agbára lọ, ìrànlọ́wọ́ aláìlẹ́nìkan, ọba tó ti wà káyé tó wà, ìtí ó ti wà nígbà táyé kì í ó sì mọ́, jẹ́ngbé ni kìn, awúwo bí àtẹlẹ̀kẹ̀, olùrànlọ́wọ́ nígbà gbogbo, olùrànlọ́wọ́ tó wà nítòsí, ọba tó fi gbogbo ìgbà ṣèkẹ́ wa. Adúpẹ́ fún ìrànlọ́wọ́ tá a rí gbà lónìí, àní adúpẹ́ fún àánú tá a rí gbà, adúpẹ́ fún ojú rere tí a rí gbà, adúpẹ́ fún ìdáǹdè tí a rí gbà, àtìlẹ́yìn tá a rí gbà adúpẹ́ o, ìwòsàn tá a rí gbà adúpẹ́, fún gbogbo ìṣẹ́gun tá a rí gbà adúpẹ́, fún ìwàláàyè nínú ayé wa tá a rí gbà adúpẹ́, fún ọwọ́ yín tó ń bẹ lórí ayé wa adúpẹ́ o, fún àtìlẹ́yìn wa lórí wa adúpẹ́. Bí a ti ń dúpẹ́ náà ni mo kí gbogbo ọkàn alààyè káàbọ̀ sórí àkọ́tún ètò Ohun Awon Kerubu on FM lónìí láti ilé-iṣẹ́ Sweet 107.1 FM ní òkè tèmídúró nílùú Abẹ́òkúta. A kí wa káàbọ̀, a sì ń dúpẹ́ lọ gbogbo ẹ̀yin tí Ọlọ́run lò fún ìtẹ̀síwájú ètò yìí, gbogbo ẹ̀yin tẹ́ ń gbàdúrà fún wa, gbogbo ẹ̀yin tí Ọlọ́run lò tẹ́ ń kún wa lọ́wọ́ ṣiṣẹ́ lórí ètò yìí, adúpẹ́ fún gbogbo àánú yín lórí wa. Lórúkọ Jésù, ìbùkún Ọlọ́run àgbọ̀n ọ̀gbẹ́ ojú rere rẹ̀, àlàáfíà rẹ̀, ipá rẹ̀ tó borí ohun gbogbo, lórúkọ Jésù yóò wà pẹ̀lú wa, a ó sì ṣe àṣeyọrí. Ofemi, bàbá àjọ, ìbùkún ni fún gbogbo ẹni tí ó bẹ̀rù Olúwa, tí ń sì ń rìn ní ọ̀nà rẹ̀, nítorí tí ó jẹ ìrẹsì ọwọ́ rẹ̀. Ìbùkún ni fún ọ, yóò sì dára fún ọ, yóò dára fún mi o, yóò dára fún wa àti gbogbo ẹ̀yin olùgbọ́ wa. Èyí ni mo fi ń kí wa káàbọ̀ sórí àkọ́tún ètò Àwọn Kérúbù lọ́sẹ̀ yìí. Olúwafẹ́mi Daniel lórúkọ tèmi, Ofemi ọmọ àmásẹ̀gòdògò ọmọ ògo tuntun. Ẹ káàbọ̀ sórí ètò lọ́sẹ̀ yìí. A dúpẹ́ fún ìrànlọ́wọ́ àti ojú rere tí a rí gbà láti wá sórí àkọ́tún ètò lónìí. Àkọ́kọ́ bọ́ sí CNS Unification Church of Nigeria. Ti pọ̀pọ̀ ṣinṣin Centenary. Wọ́n mú polówó wá fún ti pọ̀pọ̀ ṣinṣin tó Centenary tó ń lọ lọ́wọ́lọ́wọ́ lónìí báyìí, òní gangan báyìí, lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹni tó bá wà ní ṣòkòrí orí omi, ẹ rí àwọn ọmọ sẹ́ráfù tí wọ́n péjọ síbẹ̀ tí wọ́n ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ìsọjí àgbàyanu tó la àgbáyé já, yayọ̀ ọgọ́rùn-ún ọdún wípé Ọlọ́run alààyè ó ràn ìjọ rẹ̀ lọ́wọ́, ó sì mú ìjọ rẹ̀ tẹ̀síwájú. Ìdí èyí ni a fi ń kí gbogbo ọmọ Kérúbù àti Sẹ́ráfù káàkiri gbogbo àgbáyé. A sì ń kí àwọn babaládùúrà lábẹ́ àwọn babaládùúrà Kérúbù àti Sẹ́ráfù lábẹ́ àṣẹ bàbá wa nínú Olúwa, His Most Eminence Prophet Dr. Solomon Adégbóyèga Àlàó JP, bàbá olórí Pope ìjọ Sẹ́ráfù àti gbogbo àwọn babaládùúrà, gbogbo àwọn state chairman, state executive, gbogbo ìjọ Sẹ́ráfù nílé lóko àti lẹ́yìn òde, gbogbo local division pátápátá la kí o. Gbogbo ẹ̀yin tí Ọlọ́run ń lò fún ìtẹ̀síwájú nǹkan tàbí òmíràn nínú ìjọ Kérúbù àti Sẹ́ráfù àkèyìn lórúkọ Jésù. Àlàáfíà Ọlọ́run ọ̀gá ògo yóò wà pẹ̀lú wa, ìrànlọ́wọ́ rẹ̀ yóò túbọ̀ wà pẹ̀lú wa. A ó ṣe rere o, ẹ̀mí wa tó ṣe tọdún yìí yóò ṣọ̀pọ̀ rẹ̀ lórí ilẹ̀ alààyè, a ò ní ṣubú ara, ò ní ṣubú ẹ̀mí, lórúkọ Jésù Olúwa wa. Ajínrere Michael Adébọ̀wálé Adéoyè lórúkọ tèmi, ọmọ babaládùúrà ní Kọ̀tún, bàbá ìjọ lórí rédíò, ohun ẹni tí kígbe ní ìjọ ayé, ẹ̀tún ọ̀nà Olúwa ṣe. Ẹ jẹ́ ká dókè lọ nǹkan mọ́rin wá, tá a bá padà dé a ó bọ́ sínú ètò náà ló ń sàn-án. Ẹ kú àtàárọ̀, ẹ káàbọ̀ sí ètò. My Lord is great. My Lord is great. Hallelujah. We are celebrating 100 years. We give God the praise. Hallelujah, hallelujah, hallelujah. Tiwanda Yowele. Cherub and Seraph. Oh. We are the light of the world. This is our Centenary. Without and peace. Kerubu eyo. Kerubu eyo. Seraph yo. Tiwa tope. Àjọ̀dún ọgọ́rùn-ún ọdún tí wàá yọ̀dẹ̀ o. Ẹyẹra ọdún wo. Ẹyẹra ọdún wo àwa Séráfù tiẹ̀. Hallelujah, Hosanna, yeah. We are celebrating. We are celebrating 100 years. Hallelujah. Hallelujah, hallelujah, hallelujah. Cherub and Seraph. Hallelujah. Ọlọ́run Mósè, orí
tún wọn. Ọlọ́run Captain Abíọ́dún Emmanuel, ẹ̀yin lẹ fọ̀nà yèyí hàn wá o, la ṣe ń jó làwa ṣe ń yọ̀. Ire o, tiwa ti dayọ̀ ní. Ẹ wá wò wá kẹ́tún wá wò. Ire tiwa. Ayẹyẹ 100 ọdún Kérúbù àti Séráfù ti bẹ̀rẹ̀. Ní 100 ọdún sẹ́yìn, Mósè Orímọládé tún ọ̀la ṣe. Pẹ̀lú omidan Christiana Abíọ́dún Emmanuel lórí àgbékalẹ̀ àti ìdásílẹ̀ ẹgbẹ́ onígbàgbọ́ ìyanu ńlá yìí nílẹ̀ Áfíríkà. Àkórí ayẹyẹ 100 ọdún wa ni 100 ọdún láìsí ààlà. Oríṣiríṣi ayẹyẹ láti ṣètò fún àjọyọ̀ 100 ọdún náà. ìsọjí alágbára ní gbogbo ìjọ káàkiri Nàìjíríà àti àgbáyé. Ìrìn àjò ayẹyẹ láti ìpínlẹ̀ Oǹdó sí àgọ́ ìṣòfin l'Ékòó níbi tí a ti pilẹ̀ ìjọ Kérúbù àti Séráfù. Ètò ìdánimọ̀ àti ìpèsè ẹ̀bùn tó jọjú fún àwọn 100 akọni Séráfù lọ́kùnrin àti lóbìnrin. Ọlọ́run Mósè Orímọládé tún wọn là ṣe. Ọlọ́run Captain Abíọ́dún Emmanuel, ẹ̀yin lẹ fọ̀nà yèyí hàn wá o, la ṣe ń jó làwa ṣe ń yọ̀. Ire o, tiwa ti dayọ̀. This is a century. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè Adúpẹ́. fún ojú rere àti ọlá rẹ̀. Ẹ káàbọ̀ padà sórí ètò Ohun Àwọn Kerubu FM, Akínyìn o. nítorí wípé Ọlọ́run tuntun dé o, ó tuntun fẹ́ máa lò wá fún iṣẹ́ mímọ́ rẹ̀. Bẹ́ẹ̀ni. Ó fẹ́ mi Bàbá àjọ. èyí tí mo mú wá sórí ètò lónìí, Ẹ o. tí Ọlọ́run fẹ́ lò wá. Ẹ̀yin tẹ́ ẹ wà nílé, Ẹ̀yin ará tẹ́ wa ẹ ń lé, gbọ́ wa, ẹ̀yin olùgbọ́ bóyá wa. ní ṣọ́ọ̀bù lẹ wà, inú mọ́tò lẹ wà, inú ọ́fíìsì lẹ wà, Ibikíbi tẹ́ ẹ wà. bí ẹ ń gbọ́ wa lórí ìrìn lọ́wọ́lọ́wọ́, Ẹ̀hẹ́. bí àánú yàrá yín lẹ wà, bínú Bínú pálọ̀, yàrá. àbẹ̀wánú chọ́ọ̀chì, Àbí lè dáná. bẹ́ẹ̀ ni àwọn ọ̀dọ́ kan wà tó jẹ́ pé ó ti milẹ̀ títì tipẹ́tipẹ́ Ẹ o. tó yẹ ká ti ṣàgbéyẹ̀wò. Bẹ́ẹ̀ ni. ṣe rí ọ̀rọ̀ yìí, gbogbo ẹ̀yin bàbá wa tẹ́ wà ní Christian Association of Nigeria CAN, gbogbo ẹ̀yin tẹ́ wà ní PFM àti káàkiri bẹ́ẹ̀ 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 la gbọ́dọ̀ fi ojú ṣùnùkùn wo Kájọ ọ̀rọ̀ yìí. wò ó. Ọ̀rọ̀ àwọn ìyàwó ìránṣẹ́ Ọlọ́run, ọ̀rọ̀ àwọn ìyàwó Ìyàwó ìránṣẹ́ ìránṣẹ́ Ọlọ́run. gẹ́gẹ́ bí ètò yìí ṣe wò lọ, a wò lọ súà, a wò pé ó yẹ kí ìgbìmọ̀ kan wà tó máa rí sí ìgbé ayé, Àwọn- ìhùwàsí, ìgbésẹ̀ àwọn ìyàwó ìránṣẹ́ Ọlọ́run. Ọlọ́run. Nítorí pé láìpẹ́ yìí mo pàdé ọ̀rẹ́ mi kan, wọ́n á ní báwo ni ó ti tójọ́ mẹ́ta ó lọ chọ́ọ̀chì yẹn wọ́n ni, ó ní ẹ wé mi ọlọ́bẹ̀ mọ́ o, nǹkan tí mọ́mí chọ́ọ̀chì ń fojú wa rí, nǹkan tí mọ́mí church tí wọ́n ń fojú wa rí, Mọ́mí church. àrà tí mọ́mí church ń fojú wa dá, Ìyàwó ìránṣẹ́ ìyẹn Ọlọ́run. ìyàwó olùdásí, ìyàwó olùránṣẹ́ Ọlọ́run, ó tiẹ̀ lè má jẹ́ olùdásílẹ̀, ó jẹ́ pé bóyá ìyàwó ìránṣẹ́ Ọlọ́run tá a fi sórí ìjọ. Tẹ́bá mọ̀ nǹkan tí mọ́mí church ń fojú wa rí, mo wá ṣàkíyèsí, mo béèrè, tàbá débi tó ti máa complain díẹ̀ náà máa fi complain ti dádì, ṣùgbọ́n ti mọ́mí ló máa ń Mọ́mí pọ̀ yìí ló jù. máa pọ̀ jù. Ti mọ́mí yìí ló máa ń pọ̀ jù. Mọ́mí ni. Ti Ọ̀rọ̀ mọ́mì- gbogbo ń ṣe lórí mọ́mí. mọ́mì yìí náà ni o. Mọ́mì yìí ni. Nígbà tá a débi kan tí mọ́mì ni o, tàdé bí mọ́mì ni o, tàdé tọ̀hún mọ́mì ni o, tàdé bí mọ́mì ni o, ó dáa. Tá a bá wá sọ pé ìjọ Ọlọ́run náà lọ, ohun tó bá lọ síbẹ̀ ló yẹ kán kọjú mọ́. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n síbẹ̀ ó yẹ ká máa wò wípé àwa gangan ni ìwé tí àwọn ènìyàn ń kà. Àwa gangan Àwa ni. ayé ò fi taratara ka Bíbélì mọ́. Bẹ́ẹ̀ni. Àwa ìwà ìṣe ọ̀rọ̀ ìgbésẹ̀ wa Bẹ́ẹ̀ni. ìhùwàsí wa ni ayé ń kà Òun sí náà ń kà. tí wọ́n fi ń ti ara wa sin Ọlọ́run. Bẹ́ẹ̀ni. tó bá wọn sọ pé mọ́mì church ni ò jẹ́ kí church tẹ̀síwájú àbí ló ń ti ń jẹ́ káwọn èèyàn kúrò nínú agbo. Ara ẹ jẹ́ kájọ wò, Kájọ bójútó. ẹ jẹ́ kájọ fojú ṣùnùkùn wò. Ìwọ tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́, Ẹ̀yin olùgbọ́ wa. wọnú ìjọ tó ń lọ, Ẹ o. church tó ń lọ yẹn, wo bó ṣe rí. Ẹ jẹ́ àjẹ́ Ẹ jẹ́ ká wò dáadáa. Báwo ni ìwà mọ́mì tó wà ń bẹ̀ ṣe rí? Ṣé ìwà mọ́mì kó èèyàn jọ àbótú ìjọ ká? Ṣé ẹ̀dẹ̀ wí ìjọ Ọlọ́run tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí, ọ̀tọ̀ ni láti kó wọn jọ, Bẹ́ẹ̀ ni. ọ̀tọ̀ ni láti maintain Bẹ́ẹ̀ relationship. ni o. Ohun tó ju ẹlòmíràn rí kó tó kó church jọ, wọ́n máa ń sọ ń gbẹ́ tẹ́lòmíì bá lanu gbà ò tó bá ní àwọn ìránṣẹ́ Ọlọ́run yẹn, àwọn pastor yẹn máa ń gbẹ ó dùn kó jọ. Ohun tójú ẹ ti rí. Ìwọ náà kó house fellowship ìjọ lẹ́yìn ìkúlé lẹ́yìn tẹ́ ẹ̀ bá ní fi oko Kò wá wọn bó ṣe rí. Fi jóra rẹ wò ṣùgbọ́n tá a bá wá rí èèyàn kan tí Ọlọ́run ń lò tó pè tó yàn Tọ́lọ́run tó ràn ṣe lọ́wọ́. lógo tó ràn lọ́wọ́ ó fẹ́ mi Bàbá àjọ. tó ràn Tó ràn lọ́wọ́ lọ́wọ́. láti máa darí ìjọ kì í ṣiṣẹ́ kékeré o Tó tún maintain. tó maintain manage ẹ̀. tó wá ń Tí ò ka túká. tó ń ka ọdún kìíní ọdún kejì ọdún ọdún kejì, kẹta ìkẹta ọdún sí kẹrin kẹrin. ọdún karùn-ún Ee. tó tún lọ bí mẹ́wàá Ee. láti inú ẹ̀mí ó Bàbá yẹ ká àjọ. gbé dànsákì fún Bẹ́ẹ̀ Ọlọ́run ni, nínú ayé bẹ́ẹ̀ ẹni ni, yẹn bẹ́ẹ̀ nítorí ni. pé kì í ṣe iṣẹ́ kékeré
à ń dájọ́ lásán àjọ lásán là ń dá o àmọ́ nǹkan tó ju ẹlòmíràn Bẹ́ẹ̀ni. wọ́n ní kẹ́lòmíì máa gbowó iná lásán nílé owó iná lásán tó bá dàsìkò àti kólẹ̀ kọ́ máa gbowó iná lásán nílé àmọ́ nǹkan tó ju ẹlòmíràn káwá àti wàá sọ pé ìjọ ogun ibi tí ogun lọ́gọ̀ àwọn ènìyàn tí wọ́n wà ta ti ń ṣe àtúntò ìwà nínú ẹ̀mí ta ti ń fi ọ̀rọ̀ Ọlọ́run dá wọn padà síwájú Ọlọ́run kí ni ká ti wá ṣe ti àwọn ìyàwó ìránṣẹ́ Ọlọ́run sí èèyàn kan mú rìpọ́ọ̀tì kan wá fún mi láìpẹ́ yìí ó lóun lọ sí church ó lóun wọ́n fẹ́ dá offering ó lóun wá ń jó lọ síwájú òun jó lọ síwájú ṣé ẹ̀rí ọ̀rọ̀ tá à ń sọ yìí kò ní kankan ṣe pẹ̀lú ìjọ aláṣọ funfun nìkan gbogbo ìjọ Ọlọ́run gbogbo ìjọ ni o gbogbo ìjọ Ọlọ́run pátápátá ni gbogbo ìjọ Ọlọ́run pátápátá ìyàwó ìránṣẹ́ Ọlọ́run tí òun wùwà ẹ̀ ń ta òun wù tiẹ̀ nínú ilé èyí tí òun wù tiẹ̀ nínú ilé òun wùwà ẹ̀ ń ta ẹ jẹ́ ká wá wo bí ìjọ Ọlọ́run ṣe rí lónìí so tá a bá ń sọ̀rọ̀ nípa ìjọ Ọlọ́run òun pé yẹ kí ìgbìmọ̀ kan sísá ìyẹn wọn náà fẹ́ lọ dáwó offering time blessing time akọrin wa ń kọrin àwọn fẹ́ lọ dáwó àwọn ń jó lọ síwájú ó ní bí mọ́mí dẹ̀ ṣe wá fún òun gbà tí nìyẹn pé ṣé dáàdì ló ń jó síbẹ̀ yẹn láàrin gbogbo èèyàn ni mọ́mí ti fún òun gbà tí ṣé dáàdì ló ń jó sí lójú gbogbo ìjọ tó ń jó ó wá ń pẹ̀yìn tó ń jó ṣé dáàdì ló ń jó síbẹ̀ yẹn irú ẹni tá a fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ tá a pè wá sínú agbo tá a fẹ́ mú padà síwájú Ọlọ́run tá a tún wá ń fi ìwà àwọn ará àti ìgbónára tiwa tá a tún fi ń dá wọn padà síta ṣó yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ o ẹ̀yin màmá wa ẹ̀yin bàbá tẹ̀ ń gbọ́ wa nílé báwo ló ṣe rí nínú ìjọ tiyín báwo ló ṣe rí lọ́dọ̀ yín o ẹ jẹ́ ká jọ ṣàgbéyẹ̀wò rẹ̀ ọgbọ́n òpin síbi kankan báwo ló ṣe rí nínú ìjọ tiyín mọ́mì tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ dáàdì tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ mo wà níbi ìpéjọpọ̀ kan láìpẹ́ yìí mo wà níbi ìpéjọpọ̀ kan bó ṣe ní ìyàwó bíṣọ̀bù ti dé ìyàwó bíṣọ̀bù wọ́n ti dé tẹ bá rí bí àwọn ìyá yẹn ṣe ń forí gbárí àwọn ìyá yẹn ṣe ń forí gbárí tẹ bá bá àwọn tó ń forí gbárí tó ń sáré tó èyí tó ń jẹun gbóúnjẹlẹ tó ń sáré má wò pé irú ọ̀wọ̀ ó dá lóòótọ́ ká fáwọn ìránṣẹ́ Ọlọ́run lọ́wọ́ ó dá ká fáwọn ìyàwó ìránṣẹ́ Ọlọ́run lọ́wọ́ tó ní pé ẹni ọ̀wọ̀ ẹni ìpè ẹni àpọ́nlé ẹni iyì ẹni ẹ̀yẹ ni wọ́n ṣùgbọ́n síbẹ̀ jẹ́ ká wá wò ó ṣé ibi tá à ń fún ọ lọ́wọ́ dé yẹn ṣé lómi fún ìyá ẹ̀ lọ́wọ́ nílé tó bẹ́ẹ̀ ṣẹlómi fún bàbá ẹ lọ́wọ́ nílé tó bẹ́ẹ̀. òótọ́ ọ̀rọ̀. ẹ̀gbọ́n ẹ obìnrin tó ń rin fi nínú ilé yẹn ọ̀wọ̀ tó ń fún mọ́mì church yẹn ṣó fún wọn. ìyàwó ẹ tó yẹ pé òun useless yẹn tó yẹ pé kò jẹ́ kankan lójú ẹ ó ti wò pé who are you I'm the man of the house tó kọ useless yẹn house ṣé respect tó ń fún ìyàwó náà ìṣọ́ Ọlọ́run yẹn ṣó ń fún. ó yá ọ̀gá ẹ níbi iṣẹ́ tó ń wò pé tí màá ṣe pé torí sálárì mi tó pé sálárì tí mo ń gbà lọ́wọ́ yín ó ní bó ṣe jẹ́ ni o tí ó bá ní bó ṣe jẹ́ ni màá gbá yín lóhùn ni o ṣé respect tó ń fún ìyàwó ìránṣẹ́ Ọlọ́run nínú ìjọ yẹn ṣó ń fún ẹ jẹ́ ká jọ wò dáadáa báwo ló ṣe rí lápọ̀ ọ̀dọ́ yín tá a bá ti rí kọjá sí ipa kejì a ó ṣe ojú òpó sílẹ̀ ẹ jẹ́ ká kẹ́kọ̀ọ́ látọ̀dọ̀ tí yín náà mọ́mí ẹ jẹ́ ká kẹ́kọ̀ọ́ látọ̀dọ̀ tí yín ìwà àwọn ìyàwó ìránṣẹ́ Ọlọ́run nínú ìjọ Ọlọ́run lónìí tó ti di tọrọ fọkalẹ̀ tẹ́ pogunlọ́gọ̀ àwọn ènìyàn wọn tẹ ẹlòmíà sọ pé church na scam ẹ jẹ́ kí n kú jókòó sílé mi n tójú mi ti à ní church gan pẹ̀lú wa mọ́ mi. ẹni tó gbá létí afẹ́ padà lọ. ìgbà tí ó fẹ́ lọ́sàn-án gangan. lójú gbogbo ìgbà tí ó fẹ́ public embarrassment lọ́sàn-án gangan lórí pé a fẹ́ sin Ọlọ́run náà ni kò sí ìfẹ́ mọ́. à ń padà bọ̀ lórí ètò Ohun Awon Kerubu ẹ jẹ́ ká dókè lọ́hùn ká mọ àwọn iṣẹ́ ìpolówó tó wà nílẹ̀ wa fún wa ẹ ṣe púpọ̀ wípé wa pẹ̀lú wa. ọkàn alárẹwà bẹ́ẹ̀ni ìpín ńlá ni èyí sí ọ fún ìjọsìn orúkọ mímọ́ Ọlọ́run alààyè láàrin àwọn olùsìn tòótọ́ tí ògo mímọ́ rẹ̀ ń tàn nínú ìjọ the Eternal Sacred Order of Zion Church ògo ẹ̀rí tàn onítẹ̀síwájú international ògénò tèmídìrè key street headquarters. ọjọ́ Monday ní aago 9 òwúrọ̀ ìsìn àwọn aláboyún àtàwọn tó wojú Olúwa. ìṣòro àwọn àfàdúrà jagun ní ọjọ́ Tuesday ní aago 11 alẹ́. ìsìn àwọn wòlíì àti Ṣílò ní ọjọ́ Wednesday ní aago 9 òwúrọ̀. gbogbo Friday àkọ́kọ́ nínú oṣù ní ìṣòro alágbára ní aago 11 alẹ́. Sunday school ní ọjọ́ ìsinmi ní aago 8 òwúrọ̀. ìsìn ìdúpẹ́ ọjọ́ ìsinmi Sunday service yóò bẹ̀rẹ̀ ní aago 9 òwúrọ̀. ó yá múra ká lọ jọ́sìn fún Olúwa nínú ìjọ the Eternal Sacred Order of Zion Church ògo ẹ̀rí tàn onítẹ̀síwájú international ògénò tèmídìrè district headquarters 18 Salima Sogbesan Avenue opposite Crown Royal Abiola Way Abẹ́òkúta. wòlíì Dámilá Stephen Adékúnlé JP bàbá ògo ni Olúwa ń lò fún iṣẹ́ mímọ́ rẹ̀ níbẹ̀. 0803-353-3002 kó àníyàn rẹ̀ tọ̀ Jésù olùgbàlà wá kò sóhun tí ipá rẹ̀ lè ṣe láìsí ìdásí àtòkè wá. Jésù lolúwa.
ayẹyẹ 100 ọdún kérúbù àti séráfù ti bẹ̀rẹ̀. ní 100 ọdún sẹ́yìn Mósè Orímọládé tún ọ̀la ṣe. pẹ̀lú omidan Christiana Abiodun Emmanuel lórí àgbékalẹ̀ àti ìdásílẹ̀ ẹgbẹ́ onígbàgbọ́ ìyanu ńlá yìí nílẹ̀ Áfíríkà. Àkórí ayẹyẹ 100 ọdún wa ni 100 ọdún láìsí ààlà. Oríṣiríṣi ayẹyẹ láti ṣètò fún àjọyọ̀ 100 ọdún náà. ìsọjí alágbára ní gbogbo ìjọ káàkiri Nàìjíríà àti àgbáyé. ìrìn àjò ayẹyẹ láti ìpínlẹ̀ Oǹdó sí àgọ́ ìṣòfin lẹ́kọ̀ọ́ níbi tí a ti pilẹ̀ ìjọ kérúbù àti séráfù. ètò ìdánimọ̀ àti ìpèsè ẹ̀bùn tó jọjú fún àwọn 100 akọni séráfù lọ́kùnrin àti lóbìnrin. Ọlọ́run Mósè Orímọládé tí wọ́n là ṣe Ọlọ́run Captain Abíọ́dún Emmanuel ẹ̀yin lẹ fọ̀nà yẹ̀yí hàn wá o la ṣe ń jó làwa ṣe ń yọ̀. ẹ káàbọ̀ padà sórí ètò Ohun Àwọn Kerubu on FM láti iléeṣẹ́ Sweet 107.1 FM ní òkè tèmídìrí ní ìlú Abẹ́òkúta. adúpẹ́ a ṣe wà lẹ́nu Centenary náà. bẹ́ẹ̀ni adúpẹ́ ó ń ro kọlá lórí omi báyìí. ó ń lo níṣòkòrò orí omi báyìí. nǹkan ìṣẹ̀lẹ̀ ìyanu ayọ̀ ń ṣẹlẹ̀ níbẹ̀. a wà níbẹ̀ báyìí tọ́lọ́run alààyè tó ń ṣiṣẹ́ ìránṣẹ́ rẹ̀. ohun tá à ń sọ lọ lórí ètò tòní. òun ni ìwà àwọn ìyàwó ìránṣẹ́ Ọlọ́run nínú ìjọ Ọlọ́run. ìwà àwọn ìyàwó Ọlọ́run. mọ́mì gbá mi létí. mọ́mì sọ̀rọ̀ sí mi. mo wà ní church kan láìpẹ́ yìí. mo wo ìwà ìyàwó ìránṣẹ́ Ọlọ́run níbẹ̀. mo pé ṣé bó ṣe yẹ kó rí leléyìí. ṣé bó ṣe yẹ kó rí nìyí. tépétépé tìbínú tìjàtìjà tìkanra ìyàwó ìránṣẹ́ Ọlọ́run máa ti pẹ́ ẹ ti mọ̀ pé mo burú o. ẹni burú mi mọ̀ mi ní kẹ́ sọ fún mi tí Jésù tó fún wa ní orí ọ̀fẹ́ tá à ń jọ lálábẹ́ rẹ̀ tó bá jẹ́ pé ó burú báwo la ṣe máa jẹ́ alábàápín orí ọ̀fẹ́. bẹ́ẹ̀ni kò yẹ kó rí bẹ́ẹ̀ o. báwo ló ṣe rí ní church tí báwo ló ṣe rí lọ́dọ̀ yín ládùúgbò yín báwo ló ṣe rí ìwà àwọn ìyàwó ìránṣẹ́ Ọlọ́run kí làwọn ìrírí tẹ̀yìn gan. ṣó ń kó òyàn ọjọ́ ìwà àwọn ìyàwó ìránṣẹ́ Ọlọ́run tá a ní sìn ìyàwó ìránṣẹ́ Ọlọ́run mi alóhùn ó fẹ́ àṣìṣe ọmọ ọjọ́ ó ní àfikún kọ́kọ́ wálé wá fọṣọ. tó bá ṣiṣẹ́ ilé. wàá kọ́kọ́ bá mi lọ sọ́jà tó bá kúrò ńbẹ̀ wàá bá mi dọ́dọ̀ télọ̀ tó bá kúrò ńbẹ̀ wàá tó bá mi lọ sí skul àmọ́ lórí pófẹ́ àsìtì náà ni o èèyàn kan náà ló mú rìpọ́ọ̀tì yẹn náà wá ṣé ó yẹ kó máa rí bẹ́ẹ̀ ẹ̀yin tẹ́ ẹ wà nílẹ̀. ìṣọwọ́múra àwọn ìyàwó òjíṣẹ́ Ọlọ́run yìí mi gan. ìgbà tẹ́ bá ń wọṣọ tí àwọ̀tẹ́lẹ̀ yín bá ń fara hàn gẹ́gẹ́ bí ìyàwó òjíṣẹ́ Ọlọ́run àwọn ọmọ ọ̀já máa ní ẹ̀rí mọ́mì ṣe ẹ̀rí irú aṣọ tó wọlé àwọn mọ́mì gan ti ń dohun òkọ̀sẹ̀ fáwọn ọmọ ọjọ́ mọ́mì tó yẹ kán já pẹrẹ dáadáa wọ́n tó jẹ́ pé nínú ilé náà dádì náà ò lè bá wọn sọ̀rọ̀ ṣùgbọ́n ohun tí Bíbélì sọ ni wípé ẹni tó bá máa jẹ́ aṣíwájú tó bá máa jẹ́ àlùfáà tó bá máa jẹ́ bíṣọ́ọ̀bù ó gbọ́dọ̀ lè kápá ilé ara rẹ̀ gírígírí ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ mọ́ ń sìn ìta lọ́pọ̀lọpọ̀ pásítọ̀ ti máa ń fọ́nbù I'm this I'm that ẹ jẹ́ kó dénú ilé mọ́mì ló ń pàṣẹ wọ mọ́mì làṣẹ wà àwọn ìránṣẹ́ Ọlọ́run àti àti pé pastor Lágbẹ́jà please mo fẹ́ rí yín fọ̀rọ̀ kan mo fẹ́ kájọ ṣe nǹkan kan no ẹ má worry máa get back sí tó sọ fún yín yẹn ó ń lọ gba approval lọ́kọ́ mi nínú ilé ni ẹ̀yin tẹ̀ ń gbé wa nílé báwo ló ṣe lápò ọ̀dọ̀ tí 0707 316 0403 0707 316 0403 hello. ẹ kú ètò. ẹ kúrò lẹ́ sà. ẹ rà sà. ẹ kú àtàrọ̀ sà kí lórúkọ àti ìbò lẹ ti ń pè wá. ẹ kú ṣe olúwa. yes sà. ẹni tó lọ́rùn mọ́ láti ẹ bá tó ṣe. à ń gbọ́ yín sà ẹ bá gbé sókè. kò lè kó má rí bẹ́ẹ̀ ń gbà mí. kí ló fà á ni pé sometimes
àwọn dádì tí wọ́n ká ọ̀pá àwọn ọmọ mi wọ́n ti láti rí ara wọn lọ́wọ́. tó sẹ́nìkan ti jọ tó jẹ́ pé tí mọ́mì bá tí dádì bá ń pè àwọn ìgbèdè kan bóyá mọ́mì ló máa ṣàṣẹ sí. ó ṣe é mọ̀ pé wọ́n bá náà ni tóbìnrin bá dẹ̀ ti máa ṣeré ọkùnrin wọ́n bá lọ́kùnrin tẹ́lẹ̀ nípa olùgbọ́dọ̀ halẹ̀ mọ́ nínú àti ilé máa tún náà ni. tó mọ̀ sí wọn náà ẹ̀mí ọlọ́run náà kò ẹlòmíì náà kì ló fẹ́ jẹ náà lòun náà dẹ̀ wájú rẹ̀. ọlọ́run dẹ̀ ti wá ó dà pé wọ́n ti múlẹ̀ díẹ̀díẹ̀ tó wọ́n nílé ṣe nǹkan tó yẹ kó kàn ṣe dáadáa. àti ara wọn wà láàrin ara wọn. ó tún pọ̀ bẹ́ẹ̀. lọ́wọ́n àlàyé ràn wá lọ́wọ́. ọ̀rọ̀ rí ẹni ọlọ́run mọ̀ látọ̀ bá ń tó kù. ẹ ṣeun púpọ̀ 0707 316. Hello. 0707 316 0403. Ẹ kúrò lẹ́sà. Ẹ káàsán sáà ẹ bá wa yí kíní rédíò yẹn lọlẹ̀ ẹ bá wa gbé lọlẹ̀ dáadáa. Èlìjà Pópóọlá ló ń sọ̀rọ̀ láti Kútọ̀. Ẹ káàbọ̀ sórí ètò alàgbà Èlìjà Pópóọlá. Ẹ kú iṣẹ́ Olúwa o. Yes sir. Ìdí tẹ́ ẹ ti mú ọgbọ́n tẹ̀ ń tí ti tọ́pìkì kò ní tó ń bẹ̀rẹ̀. Àmín Jésù. Ọlọ́run máa ṣàgbára yín ṣe. Àmín. Mo ní kí n kí yín fún àmọ̀ràn tí ẹ tí mú wá gẹ́gẹ́ bí tọ́pìkì lénìí. Àjẹkí gbogbo wọn sẹ́dáfù náà tó wà lẹ́yìn 100 years sí bàbá mọ́tò rẹ̀ Ọládé o. Olúwa ṣeun. Ẹ ṣé o. Olúwa ṣe. Ẹ kún ètò ẹ máa yáṣẹ́ o. Ẹ ṣé púpọ̀. Ẹ ṣeun bàbá wa láti Kútọ̀. Bàbá wa láti Kútọ̀, bàbá Pópóọlá láti Kútọ̀. 0707 316 0403. 0707 316 0403. 0812 411 3677. 0812 411 3677 ni nọ́mbà tẹ́ ní àǹfààní láti pè sí. ọ̀rọ̀ lórí àwọn ìyàwó ìránṣẹ́ Ọlọ́run òun là ń sọ̀rọ̀ lé lórí. wọ́n ní ìjọ ń kún wọ́n ní ìjọ ń fà. ẹ jẹ́ ká wo bí nǹkan tó fà á tí ìjọ ń kún. ẹ jẹ́ ká wo bí ìjọ ṣe ń fà. níbo nìkan ti wọ́ wá ńgbà tó wá wò dáadáa. àti pé ọwọ́ àwọn mọ́mì ló pọ̀ jù ń bẹ̀. ẹ ti jẹ́ dẹ́ nípa yín. ẹ jẹ́ nípa àwọn ìṣọ́ọ̀ṣì kan láìpẹ́ yìí náà wọ́n ń ṣèpàdé àtúntò náà ní ìjọ yìí kò sífẹ̀ẹ́ nínú ìjọ yìí kò sífẹ̀ẹ́ nínú ìjọ yìí nígbà tó ọmọ ìjọ kan máa sọ̀rọ̀ àtìlẹ́ dádì ló ti wọ́ wà. wọ́n tọ̀ pábọ̀ ni. àtìlẹ́ dádì ló ti wọ́ wà ṣùgbọ́n nígbà tá a bẹ̀rẹ̀ sí iṣẹ́ ìwádìí lóòótọ́ a rí i pé ilé dádì ló ti wọ́ wá nígbà tá a tún wá wọlé dádì a wá rí i pé ọ̀dọ̀ mọ́mì ló ti wá. mọ́mì gangan la láṣẹ mọ́mì gangan ló ń pàṣẹ mọ́mì gangan ló ń pàṣẹ. ṣe rí ọ̀tọ̀ ni kéèyàn jẹ́ ọkùnrin kẹ́mi obìnrin wà nù rẹ̀ ọ̀dọ̀ ni kéèyàn jẹ́ obìnrin kẹ́mi ọkùnrin wà nínú ẹ̀. ṣe sórí gbogbo àwọn ọkùnrin tẹ́ ẹ̀ bá ti mọ Ọlọ́run dáadáa mo ṣe máa ń sọ wọ́n máa ń sọ kankan wá ní àwọn obìnrin ló ń lọ ṣọ́ọ̀ṣì àwọn obìnrin ló ń wọ́ Ọlọ́run tó bá ti jẹ́ pé obìnrin ló ń wá Ọlọ́run obìnrin náà lọ́lọ́ máa ṣe àlékún àìsìkì fún. bẹ́ẹ̀ ni o. obìnrin náà lọ́lọ́ máa ṣe àlékún ògùn fún. àwọn ni o. obìnrin náà lọ́lọ́ máa ṣe àlékún ọlá fún. Hello. ẹ kúrò lẹ́sà. ẹ máa kúrò lẹ́. Yes sir. ẹ kú ètò. Yes sir. ọlọ́mọ fún iṣẹ́. Àmín. orúkọ mi ni Adéyẹmí àti Fúnmi. ẹ bá wa gbé sókè díẹ̀. orúkọ tèmi ni Adéyẹmí àti Fúnmi láti Tòkèrò. ẹ káàbọ̀ sórí ètò bàbá wa. Ọlọ́run kó ṣàánú wa. Àmín. ẹ̀yin náà ń gbà kan wọ́n sọ pé ayé ògùn gẹ́gẹ́ mọ́ ayé ti di wòkó wòkó ọmọ táyé ń bí láyé gbọ́n ọmọ mi náà wà tó jẹ́ wípé àwọn ọmọ sí ìlú pọ̀ jù ní àwọn ọjọ́ tí wọ́n fẹ́ lọ́pọ̀lọpọ̀ òfẹ́kọ̀ táwọn ti gbẹ̀kọ́ lé ìyá wọn tí wọ́n gbẹ̀kọ́ lé bàbá gbóná tí wọ́n fẹ́ gbẹ̀kọ́ yẹn. a lè fi wé àwọn ìyá wa àgbà kan torí pé tí wọ́n bá ṣe bàbá wa wọ́n tún kúnlẹ̀ ni. wọ́n tún bẹ̀bẹ̀. tí wọ́n bá fẹ́ gbé oúnjẹ fún àwọn bàbá wa wọ́n kúnlẹ̀ ni. ọmọ mélòó ló lè kúnlẹ̀ kọ̀ọ̀kan ẹ̀ ní. táwọn ọmọ tó jẹ́ wípé wọn ò tẹ́ ẹ̀dó gbomi àlùbà nínú àwọn ó máa fẹ́ ṣe ìgbà fún ọkọ. lọ́wọ́ adó ti wà ẹ̀kú ìtàn. Àmín ẹ ṣe púpọ̀ bàbá wa. tó túmọ̀ sí wípé ẹ̀kọ́ àti ìgbáradì tó yè kóró gbọ́dọ̀ jẹ́ àfojúsùn àwọn ìyàwó òjíṣẹ́ Ọlọ́run ní kété tí ọkọ wọn bá ti gba ìpè iṣẹ́ ìránṣẹ́ ó ṣe pàtàkì ó ṣe kókó. àbúrò mi kan tiẹ̀ máa ń sọ a ní dáadáa a ní wò ó máa ń pòsè sórí TikTok ó ní má fẹ́ mi tọ́kọ wa sọ fún mi pé ó gba ìpè o
Bọ́lájọ́ láríwájú a ní má fẹ̀mí tọkọ sọ pé o wá gba ìpè o yẹn ni pé tó ṣe ó ṣeṣe tí ọkọ ẹ̀ bá padà dé lọ́la pé òun gba ìpè a sọ fún mi pé òun ò ní agbára òun ò gbé ṣe rí ẹ jẹ́ ká máa wo àdéhùn ìbẹ̀rẹ̀ ká máa ṣiṣẹ́ ìwádìí láti bẹ̀rẹ̀ ẹ jẹ́ ìwọ fúnra rẹ̀ wo nǹkan tó gbé dání wo nǹkan tó gbé dání tó o bá ti wo nǹkan tó gbé dání sọ fọ́lọ́run kó fi future nǹkan yẹn hàn ẹ́ bẹ́ẹ̀ni tó bá ti fi hàn ẹ́ ẹni kó wá mọ bí ẹni tó máa gbé sẹ́gbẹ́ o ṣé o mọ̀ pé ọlọ́ṣẹ tó ń bó ní búrẹ́dì kiri wọ́n ti kò jọra wọn. elélùbọ́ tó ń bá fẹ́fẹ́ ṣe kò jọra wọn. ṣé o ti rí ẹni tó ń taró tó ń bá ọlọ́ṣẹ fọṣọ tó ń bá rìn ọ̀rọ̀ wọn jẹ gẹ́gẹ́ oní búrẹ́dì tó ń bẹ lẹ́wọ̀ àgànyìn polówó tó ń bá kiri ọ̀rọ̀ yẹn ti ó ti ṣe kí ni gẹ́gẹ́ ti ṣe gẹ́gẹ́ ṣùgbọ́n Sani Sodiq kọ́lọ́run àlàyé kan túbọ̀ ràn wá lọ́wọ́ àwọn ìránṣẹ́ Ọlọ́run ní irú àkókò báyìí ní nǹkan tí ìjọ Ọlọ́run àlàyé ń sọ ẹ jẹ́ ká wo bí ilé wa ṣe rí ẹ̀yin ìyàwó ìránṣẹ́ Ọlọ́run ṣe rí nínú ìjọ Ọlọ́run àwọn obìnrin ló pọ̀ jù àwọn ni o o ti ń ṣẹ́jú sí dádì o ń ṣaraba kan sí dádì dádì ló ń ṣe bẹ́ẹ̀ yẹn sí ìtorí dádì ló ṣe wọ́rọ̀ aṣọ yìí wá ìtorí dádì ló ṣe bọ́ta lọ sọ pé ìwọ máa gbé 20,000 lẹ̀ o fẹ́ máa ṣe bákan sí dádì àbí mo tẹ̀ rí ìránṣẹ́ Ọlọ́run kan tó yẹ pé ó wà nínú àwẹ̀ nígbà tó wà nínú àwẹ̀ mọ́mí ò sí around wá wọn pa nígbà tí dádì ò sí around ẹ jẹ́ kí n bá dádì pògì mọ́mí ò sí around ẹ jẹ́ kí n bá dádì pògì ògì ló bá po ògì ló pò àṣẹ wàhálà ló pò ọlọ́mọdé aṣogi ipò fún dádì. àmín. báwo ni ìgbé ayé àwọn ìyàwó ìránṣẹ́ Ọlọ́run ṣe rí nínú ìjọ tiyín báwo ló ṣe rí lágbègbè yín báwo ló ṣe rí ètò Ohun Àwọn Kérúbù on FM ló ń lọ lọ́wọ́lọ́wọ́ lórí ìkànnì Sweet 107.1 FM ní Òkè Tèmídire ní ìlú Abẹ́òkúta ẹ jẹ́ ká dókè lọ́hùn àtúnpadà bọ̀ ẹ ṣé púpọ̀ pé wà pẹ̀lú wa. Ayẹyẹ 100 ọdún Kérúbù àti Séráfù ti bẹ̀rẹ̀. Ní 100 ọdún sẹ́yìn, Mósè Orímọládé tún ọ̀la ṣe. Pẹ̀lú omidan Christiana Abiodun Emmanuel lórí àgbékalẹ̀ àti ìdásílẹ̀ ẹgbẹ́ onígbàgbọ́ ìyanu ńlá yìí nílẹ̀ Áfíríkà. Àkórí ayẹyẹ 100 ọdún wa ni 100 ọdún láìsí ààlà. Oríṣiríṣi ayẹyẹ láti ṣètò fún àjọyọ̀ 100 ọdún náà. Ìsọjí alágbára ní gbogbo ìjọ káàkiri Nàìjíríà àti àgbáyé. Ìrìn àjò ayẹyẹ láti ìpínlẹ̀ Ondo sí àgọ́ ìṣòfin l'Ékòó níbi tí a ti pilẹ̀ ìjọ Kérúbù àti Séráfù. Ètò ìdánimọ̀ àti ìpèsè ẹ̀bùn tó jọjú fún àwọn 100 akọni Séráfù lọ́kùnrin àti lóbìnrin. Ọlọ́run Mósè Orímọládé tí wọ́n là ṣe Ọlọ́run Captain Abiodun Emmanuel ẹ̀yin lẹ fọ̀nà yẹ̀yí hàn wá o la ṣe ń jó làwa ṣe ń yọ̀. Ohun Àwọn Kérúbù on FM ló ń lọ lọ́wọ́lọ́wọ́ ẹ káàbọ̀ padà lórí ètò yìí láti lè ṣe rédíò amóhùn sọ kìkìkì rédíò adùn amóhùndúngbẹ̀mù ó ṣà ń dùn mọ́ mi ó ń dùn mọ́ mi dénú ó ń dùn mọ́ mi ó ń dùn mọ́ gbogbo ara mi kò bà mí nínú jẹ́ o kò korò fún mi o kò ní korò fún ẹ bó o ti ń gbọ́ mi nílé mo ní kò ní korò fún ọ o ètò Ohun Àwọn Kérúbù ló ń lọ lọ́wọ́lọ́wọ́ ìgbé ayé àwọn ìyàwó ìránṣẹ́ Ọlọ́run là ń sọ lónìí kí ìyàwó ìránṣẹ́ Ọlọ́run kan dédé wọ ọmọ ọjọ́ kó jù nígbà tí láàyè kò yẹ kó máa rí bẹ́ẹ̀ ìwà ń wára ni ìwà ìkanra ni ìwà ìgbónára ni ẹ rí wọn tó ń bá dádì sọ̀rọ̀ ẹ̀ mọ̀ nǹkan tó ń bá wọn sọ ẹni kankan ti wà láàrin wọn ẹni dandan àfi kẹ́ ẹ wà ń bẹ̀ àfi tẹ́ bá ti ń bá wọn sọ̀rọ̀ mo gbọ́dọ̀ wà ń bẹ̀ mo gbọ́dọ̀ wà ń bẹ̀ o it's my husband. bàbá ìjọ ọ̀pọ̀ nínú wọn gan gbà míì tẹ́ bá ṣàkíyèsí tó bá di pé kò sí ń bẹ̀ lọ́jọ́ kìíní kò sí bẹ̀ lọ́jọ́ kejì ṣẹ́rí tó bá dọjọ́ kẹta tí bàbá bá délé ìjà ni o ìjà gidi ni o tó wá ń gbọ́ ìjà kíjà pàápàá jùlọ àwọn ìyàwó ìránṣẹ́ Olúwa tó jẹ́ wípé ọ̀rọ̀ yá sí wọn lẹ́nu láti máa sọ kí bàbá tó sọ ẹyọ kan àwọn ti sọ mẹ́rin kí Ọlọ́run tó sọ ẹyọ kan pàápàá nínú ìjọ lójú gbogbo ènìyàn wọ́n ti dá padà fún níbi méjì mẹ́ta kò yẹ kó rí bẹ́ẹ̀ ìwà tí ò bójúmu ni kò fi wá àwọn ẹ̀gẹ́ bí onígbàgbọ́ àtijọ́ aláṣọ funfun àtijọ́ aláṣọ ara gbogbo ẹ̀yin gbogbo ìjọ Ọlọ́run káàkiri ẹ̀yin bàbá wa ní Christian Association of Nigeria CAN ẹ bá wa gbé ìpéjọpọ̀ kan kalẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn ìyàwó ìránṣẹ́ Ọlọ́run a gbọ́dọ̀ máa bára wa lójú jẹ́ ẹ jẹ́ ká gbé ìdánilẹ́kọ̀ọ́ kalẹ̀ fún àwọn obìnrin ṣẹ́rí nínú ìgbéyàwó ọ̀pọ̀lọpọ̀ wa máa ń rò pé wípé àwọn obìnrin nìkan náà ní pain tí wọ́n là kọjá ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run tó jẹ́ ọkùnrin ni wọ́n ní ìlàkọjá tó lágbára tí wọ́n ń là kọjá lórí ìgbéyàwó wọn tí wọ́n dẹ̀ tún máa dúró lórí àga wàásù tí wọ́n á tún sọ wípé Olúwa wí
ó lágbára púpọ̀ ó lágbára ọ̀pọ̀ ìyàwó òjíṣẹ́ Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ a máa ń wò wípé ṣèbí pásítọ̀ ni mo ṣe fún mo jẹ lọ ni ìyẹn ti lọ mo ṣe fún mo jẹ lọ kí ló fẹ́ ṣe kí ló fẹ́ ṣe ṣó tẹ̀lé fẹ́yàwó mi níbi kí ló fẹ́ ṣe kò sí nǹkan tó fẹ́ ṣe kò sí nǹkan tó fẹ́ ṣe mo jẹ lọ ni. ìwọ ló níṣẹ́ ìránṣẹ́ tó bá ṣọ́ra máa bàjẹ́ mọ́ ẹ lọ. ìwọ ló lórúkọ máa bà orúkọ yẹn jẹ́ orúkọ yẹn ò ní tó kò yẹ kó rí bẹ́ẹ̀. báwo ló ṣe rí lágbègbè tí yín ẹ jẹ́ mọ̀ báwo ló ṣe rí nínú ìjọ tí yín ǹjẹ́ ó wà nítòsí yín tó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ 0707 316 0403 0707 316 0403 0812 411 3677 0812 411 3677 ní nọ́mbà tẹ́ ní àǹfààní láti pèsè Yáṣẹ́wù. Hello. bẹ́ẹ̀ ni ẹgbẹ́ náà ta fi rán Moses Orímọládé ta fi ìfẹ́ ṣèpìlẹ̀ kẹ́nikẹ́ni gbẹ́sẹ̀ lé kí ìbùkún ayérayé lè jẹ́ tiwa Cherubim and Seraphim Church at 100 àkí gbogbo ọmọ Moses Orímọládé tí wọ́n là ṣáájú mọ́kàdé àti màmá wa Captain Abiodun Emmanuel àkíyìn o ẹkú iṣẹ́ olúwa o àkú ọdún àkú ìyèdùn ẹni wa tó ṣe tọdún yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ lórí ilẹ̀ ìwà àwọn ìyàwó ìránṣẹ́ Ọlọ́run. bó bá jẹ́ pé báwọn màmá Captain Abiodun ṣe ṣe rí ṣé àwọn máa celebrate lẹ́nìí ṣé tó bá kó ìpìlẹ̀ tán fi lélẹ̀ làwọn ń tẹ̀lé ṣálẹ̀rì báyìí. ẹ jẹ́ wà àwòkọ́ṣe rere ẹ jẹ́ wà àwòkọ́ṣe rere ó ṣe pàtàkì púpọ̀ fún àwa ìyàwó òjíṣẹ́ Ọlọ́run ká mọ àgbékalẹ̀ ọ̀rọ̀ ká mọ ibi tó yẹ ká ti sọ̀rọ̀ ká mọ àsìkò tó yẹ ká sọ kì í kàn ṣe pé ká kàn lanu ká kàn bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ṣá á sí àwọn tá à ń gbàdúrà fún pé kọ́lọ́run kó fọwọ́ tọkàn wọn kọ́lọ́run kó yí wọn lọ́kàn padà. mo lọ sílé ìránṣẹ́ Ọlọ́run kan ìyàwó mami Ṣẹ́gun ṣẹ́yìn lẹ lówó tó wà mí báyìí mi mo fi síbẹ̀ ẹ filẹ̀ bẹ́ẹ̀ ṣé mo gbélé yín lórí ni. lójú ọmọ ọjọ́. èmi tiẹ̀ wà ń bẹ̀ ni. wọ́n ń pé ẹ worú èsì tí ìyàwó fi fún ọkọ. ìránṣẹ́ Ọlọ́run tàdé ń sọ yìí ìránṣẹ́ Ọlọ́run tó lórúkọ dáadáa nílùú ni. fowó yẹn sílẹ̀ bẹ́ẹ̀ ṣé mo gbélé yín lórí ni. kò yẹ kó rí bẹ́ẹ̀ adèpera wa ní ìránṣẹ́ Ọlọ́run 0707 316 0403 0707 316 0403 0812 411 3677. síbẹ̀ bá a ṣe ń sọ̀rọ̀ nípa àwọn ìyàwó ìránṣẹ́ Ọlọ́run yìí náà aláwọn ìyàwó ìránṣẹ́ Ọlọ́run tó jẹ́ pé ìwà wọn ṣe mú yangàn láwùjọ ó ṣe mú yangàn púpọ̀ jù ó ṣe mú tó bá pàdé àwọn ìyàwó bàbá ògo ó lágbára jù ó ṣe tìfẹ́ tìṣọ̀kan ní tàyẹ́sí náà máa kí ẹ káàbọ̀ tàyẹ́sí ló máa kí ẹ káàbọ̀. ó yàtọ̀ sí àwọn kan tó máa kanra wọ́nyìn. tó bá pàdé màmá Ọlátúnjí ògo tuntun tẹ̀rín ló máa kí ẹ káàbọ̀ tẹ̀yẹtẹ̀yẹ màmá Ṣẹ̀gàndógó tẹ̀yẹtẹ̀yẹ ló máa kí ẹ káàbọ̀. wọn àkọ́ tó ṣẹ́jú pé láàrin ìṣẹ́jú márùn-ún àmàlà tó gbóná ti rẹ́dì. Ọlọ́run aláyé ràn wá lọ́wọ́ ẹ jẹ́ ká lọ ṣe rí tà. Hello, ẹ káàsán sá o. Ẹ káàsán máa ẹ káàbọ̀ street. Àjọ láti òkè láńtòrò. Ẹ káàbọ̀ street. Àgbàdo ètò yìí o. Yes ma. Ṣé mọ̀ wípé lórí ọ̀rọ̀ tẹ́ ẹ ń sọ yìí? Kẹ́rí àwọn obìnrin míì kan nínú ìjọ wọ́n máa fojú sọ fún pásítọ̀. Wọ́n máa fọ ara sọ fún pásítọ̀. Tí pásítọ̀ bá dé tètè gbìyà kọ́pẹ́ẹ̀tì pẹ̀lú wọn bóyá gbé pásítọ̀ yẹn wá sórí ìjọ. Àwọn gangan náà máa fa pásítọ̀ mọ́ra díẹ̀ ní ìyàwó pásítọ̀ tó bá burú tó bá ṣe kínní èmi ò dẹ́bi fún o torí àwọn ọmọ òjò ẹ̀mí ìgan oníṣekúṣe ni wọ́n tòwọ́lọ́ àwọn wà pẹ̀lú yín wá sí èsì yín o ó dàbọ̀ sà. ẹ ṣe púpọ̀ ẹ ṣeun fún màmá apá àbìkan náà tó gbé wa gbà yẹn ṣùgbọ́n bàbá àjọ ohun tí mo wò rèé ohun gbogbo ló létò ohun gbogbo la gbọ́dọ̀ ṣe tẹ̀yẹtẹ̀yẹ àti lẹ́sẹẹsẹ bírò ẹ̀ bá tiẹ̀ ń ṣẹlẹ̀ ṣe bí bàbá lọ́lọ́run pè gẹ́gẹ́ bí òjíṣẹ́ gẹ́gẹ́ bí àlùfáà gẹ́gẹ́ bí olórí
ọgbọ́n la máa fi bá bàbá yẹn sọ àwọn ọmọ tó ń ṣe báyìí o ẹ wà ní ìkíyèsára o kì í ṣe pé bóyá ká wá lọ sọjà lú bàbá ká wá fìyẹn máa fi kanra mọ́mọ́ àáfi ilé yìí àáfi lọ́mọ ọjọ́ sẹ́yìn àáfi fọ́ nǹkan ni. ìyẹn ni wípé àwọn ọmọ ìjọ kan náà wà nínú ìjọ tó jẹ́ wípé ṣe bí ṣọ̀hún ni wọ́n. bẹ́ẹ̀ ni o wọ́n ṣàfẹ́ gbé ìránṣẹ́ Ọlọ́run ṣubú. hallelujah láàárọ̀ tìbí láṣà daddy non target daddy non target daddy non target hello Ọlọ́run alààyè àtúbọ̀ ọ̀nà wà lọ́wọ́ daddy non target ìyẹn ni wípé Ọlọ́run alààyè fúnra rẹ̀ á wà pẹ̀lú wa yáṣẹ́wù bá ń gbé kíní sókè díẹ̀ bá ń gbé sókè díẹ̀ bá ń gbé sókè díẹ̀. àwọn apọ́sítélẹ̀sẹ̀ kan ẹ̀wùwé kékeré náà tí mo sì gbé kalẹ̀ bíbélì ọ̀rọ̀ Ọlọ́run la pè wé. ohun tí máa sọ lórí ètò Ohun Àwọn Kérúbù lónìí rèé o. bẹ́ẹ̀ ni gbogbo àwa tá à ń lọ chọ́ọ̀chì ohun tá a bá bá lọ bẹ̀ ní ká gbájú. òun ni ká rán taba muta wọn fárán ká muta ṣàrán fárán rẹ àbí ohun tá a bá lọ ṣọ́ọ̀ṣì bẹ́ẹ̀ ni òun ní ká gbájúmọ́ o ọwọ́ kú wọ lọ ó lọ ṣọ́ọ̀ṣì olóńṣọ́ alàgbà olóńṣọ́ ìyàwó alàgbà olóńwó ètè ẹ̀ olóńdá sọ̀rọ̀ ọmọ alàgbà ilé alàgbà ló fẹ́ tójú bọ̀ aṣọ tẹ́lẹ̀ ẹlòmíì wọ̀ ló ṣà ń wò wọ́n ló mọ ẹni tó wọ́n ṣọkan wá sí church lọ́jọ́ kan ohun tá a bá lọ church òun ká ń kọjú mọ́ ọ̀pọ̀lọpọ̀ máa ń sọ pé church na scam kò ṣe church òun ṣe scam ohun tó bá lọ bẹ̀ tó bá lọ bẹ̀ tó bá kọjú mọ́ nǹkan tó bá lọ bẹ̀ tó kúrò bẹ́ẹ̀ tọ̀wọ̀tọ̀wọ̀ tó sin Ọlọ́run tọ̀wọ̀tọ̀wọ̀ ìwọ náà wàá rí pé gbogbo ohun tó bá lọ síbẹ̀ ajá sí ẹ̀rí fún ẹ ṣẹ́rí ẹ jẹ́ ká ṣàtúnṣe àdúrà ló lọ gbà ń bẹ̀. ẹ̀yin dáàdì ẹ̀yin náà ẹ̀ka pa lé yín o ẹ̀ka pa lé yín o ẹ̀yin ni bíbélì tá à ń kà o ẹ̀yin mọ́mì náà ẹ ṣe gbogbo ní ìwọ̀ntúnwọ̀nsì ẹ sọ̀rọ̀ níwọ̀ntúnwọ̀nsì ẹ hùwà níwọ̀ntúnwọ̀nsì ẹ bùgbà tí lù wọ́n níwọ̀ntúnwọ̀nsì ẹ jẹ́ ká ṣe gbogbo ẹ̀ níwọ̀ntúnwọ̀nsì ká gbọ́rọ̀ kalẹ̀ tẹ bá rí tí ìyàwó ìrànṣẹ́ Ọlọ́run bá ń bọ́ ọmọ ìjọ sọ̀ nígbà míì ẹ ti àdókò bí ọmọ ilé ẹ̀ ni àbí ọmọ ọ̀dọ̀ ẹ dókò bí ọmọ ilé ẹ̀ ni. kí ló lè tó bẹ́ẹ̀ ìwọ ìyá kíní kan kọjá síbí bọ́ síbí lọ kọjá ṣe kíní kan àwọn tá à ń sọ yìí náà ìyàwó ilé èèyàn kan ni wọ́n in fact nígbà tí Pétérù Paul apostoli tí wọ́n ń bá ìjọ Ọlọ́run sọ̀rọ̀ wọ́n ń dúró bí arákùnrin that is brothers and sisters tọwọ́tọwọ́ ní sẹ́wádìí gbogbo nígbà tó débi kan ní èèyàn alàgbà tí ń bẹ nínú ìjọ tẹ́gbẹ́ láàrin ni mo bẹ̀ tọwọ́tọwọ́ ló fi gbé ọ̀rọ̀ kalẹ̀ tó ń bá Timothy sọ̀rọ̀ gan ọwọ́ ló fi gbé ọ̀rọ̀ kalẹ̀ fún Timothy ṣùgbọ́n táwa bá àwọn ọmọ ìjọ sọ̀rọ̀ ìwọ Ṣẹ́gun baálé ilé èèyàn kan nìyẹn o baálé ilé èèyàn kan nìyẹn baálé ilé èèyàn kan olórí ilé èèyàn kan ìyàwó léèyàn kan nìyẹn o. wọ́n á ti máa sọ fún ọ pé o fẹ́ dúró síbi lórí ni. kúnlẹ̀ mo ń sọ̀rọ̀ wọ́n náà fẹ́ máa sọ. ẹ wo ẹ jẹ́ ká ṣe nǹkan ṣe rí àkínṣe Ọlọ́run o ẹ má jẹ́ àfẹ́ra wa sípò Ọlọ́run ohun tó fà á lónìí tí ìjọ mi fi ń kún tó fi ń fà nìyẹn lórúkọ Jésù àní jẹ̀bi ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ àti àánú rẹ̀ lórí wa àti ọlá rẹ̀ a sì ń kí gbogbo ọmọ ìjọ Kérúbù àti Séráfù fún ti àjọ̀dún Centenary tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ọgọ́rùn-ún ọdún tó ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí ó ń lọ lórí omi báyìí ìsọjí yẹn ń lọ bẹ́ẹ̀ lágbára bá a ṣe tán bí a tún padà lọ́bẹ̀ à ń lọ́bẹ̀ lọ́gba inú ẹ̀mí sára ni à ń lọ́bẹ̀ lọ́gba inú ẹ̀mí sára àdúpẹ́ Ofemi láti ọ̀dọ̀ ẹgbẹ́ ọ̀dọ́ CNS Unification Church of Nigeria Odeda Division the Youth Fellowship ìsọjí wa ti bẹ̀rẹ̀ látàná bàbá àjọ àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ó ń tẹ̀síwájú ní ìjọ mẹ́jọ lágbára Ọlọ́run ní ọjọ́ Thursday 3rd of July ní ìjọ màmá wa ọlọ́yẹ ní camp lábẹ́òkúta òun ló ti máa wáyé bàbá wa vice chairman Odeda Division bàbá special apostle Akínọlá àwọn ló máa ṣiṣẹ́ ìránṣẹ́ ńbẹ̀ kí á pàdé ńbẹ̀ wá pàdé Ọlọ́run níbẹ̀ ayé rẹ yóò gba ìgbédìde bẹ́ẹ̀ ni yóò sì rí ẹjẹ́ máa fèyí ṣe lọ lápá bí títí ọjọ́ mẹ́jọ tá a máa fi pàdé Olúwafẹ́mi Daniel Ofemi òun lórúkọ tèmi ọmọ màmá Ṣẹ̀gàndògo ọmọ ògo tuntun àfàyọ̀ pàdé níjọ́ mẹ́jọ. ohun tí màmá sọ fún gbogbo ènìyàn ni pé ẹ jẹ́ ká ṣe ohun gbogbo níwọ̀ntúnwọ̀nsì o nítorí pé gbogbo làlà kókó fẹ̀fẹ̀ máa tó pin ọjọ́ kan ọjọ́ ń bọ̀ tí gbogbo a máa sùn tá à ní jí mọ́ tó máa gbé wa kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ lọ sí ibojì níbi tá a máa wà tá à ní lè jarun pa níbi tá a máa wà tá à ní lè question anybody níbi tá a máa wà tẹ́nibọ́dì ò ní lè sọ pé ìwé tí mo kà ní níbi tá a máa wà tẹ́nibọ́dì ò ní sọ pé oyè tí mo jẹ yìí níbi tá a máa wà tẹ́nibọ́dì ò ní lè sọ pé owó tí mo ní nínú àkáǹtì yìí níbi tá a máa wà gbogbo mo gbọ́n tán mo mọ̀ tán níbi tá a máa wà gbogbo connection tí mo ní tí gbogbo rẹ̀ máa pín nítorí wípé
níbẹ̀ yẹn wọn kì í scott pẹ̀lú èèyàn bẹ́ẹ̀ ni o pé jẹ́ scott yàrá àdáni ni ìwọ ló dání jẹ́ scott pẹ̀lú ìwọ ló dá lò jẹ́ scott pẹ̀lú ẹ̀ fún 5 minutes jọjọjọ jẹ́ scott pẹ̀lú ẹ̀ kò rí bẹ́ẹ̀ níbẹ̀ wọn scott pẹ̀lú èèyàn ìwọ nìkan ló máa dá wà bẹ́ẹ̀ ó kù ẹ̀kú ìwà ẹ̀ ó kù ẹ̀kú iṣẹ́ ọwọ́ ẹ̀ yá ṣé wù ó kù ẹ̀kú ìgbé ayé ẹ̀ o ó kù ẹ̀kú bó o ṣe rìnrìn àjò rẹ̀ nítorí wípé gbogbo ẹ̀ máa pin lọ́jọ́ kan gbogbo irọ́ yẹn máa pin gbogbo ìgbéraga yẹn máa pin gbogbo mo gbọ́ tó mo mọ̀ tó máa pin gbogbo mo mọ èèyàn ó máa pin gbogbo mo kàwé ó máa pin gbogbo ọ̀rọ̀ ẹ̀gàn ó máa pin gbogbo rìkíṣí ó máa pin kápúrọ́ gba tó mọ́là kejì jẹ́ ó máa pin gbogbo ìbínú ó máa pin gbogbo irú ẹnu wa ó máa pin ẹlòmíì sì wà nínú mọ́tò ó wà lọ́ba ntòkò ó lóun ti dé ànìmọ́ṣúárì ó máa pin nítorí pé ọba agbámadíjú láyé yìí àmàlájú síwájú ọba àwọn ọba nígbà tó bá débẹ̀ omi ẹkún omi ọ̀fọ̀ omi ìbànújẹ́ ìpayín keke kò ní bá ìwé ẹ̀rí wa jẹ́ fún ẹ̀yin tẹ́ bá lóhun kan tàbí òmíràn láti bẹ́ẹ̀ mi atọ́kùn ètò Ohun Àwọn Kérúbù on FM so ẹ ní àǹfààní láti pè sórí nọ́mbà yìí WhatsApp line náà nìyẹn o 081-655-372-83 081-655-372-83 ní nọ́mbà tẹ́ ní àǹfààní láti pèsè nígbàkigbà tẹ́ bá lóhun kan tàbí òmíràn láti bí mi àtọ́kùn ètò Ohun Àwọn Kérúbù on FM. ká máa fèyí ṣe lọ lórí ètò Ohun Àwọn Kérúbù yá ṣéwù ló ń gbé sókè ló ń gbé sílẹ̀ lórí ètò Ohun Àwọn Kérúbù on FM tòní a wà lórí péèjì náà Ohun Àwọn Kérúbù concept Ohun Àwọn Kérúbù concept ẹ lọ darapọ̀ wọn àbẹ̀ kẹ́ láìkì wa kẹ́ fọ́lọ̀ wa Evangelist Michael Adébọ̀wálé Adéoyè lórúkọ tèmi ọmọ bàbá aládùúrà àníkọ̀tún bàbá ìjọ lórí rédíò ohun ẹni tí ń kígbe ní ìjọ ayé ẹ̀tún ọ̀nà olúwa ṣe a ó fàyọ̀ pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ lórí ètò Ohun Àwọn Kérúbù on FM láṣẹ ọlọ́run ọ̀gá ògo shalom shalom. bàbá màmá broda sista mi ẹ̀ẹ́dẹ̀ tẹ́tí gbọ́ tó bá ń sọ nípa ilé iṣẹ́